Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá lágbára Ọlọ́run ojú òní tiwa o. Àmín lórí. Àárí àánú gbà. Àmín o. Adẹ̀kú oríire ti olóyè Chief Sunday Igboho Òòṣà. Gbogbo ń tàn wá pápátá lọ́lọ́run máa fún wa. Lórúkọ Jésù. Gẹ́gẹ́ bí ìṣe mi àti ohun tí àwa pinnu láti máa rìn káàkiri ní pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run àti àtìlẹ́yìn Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn ẹ̀yin bàbá wa gbogbo. Mo tún lórí ọ̀fẹ́ àti ní àǹfààní láti pàdé ìkan nínú àwọn bàbá wa the leader YSDM Yorùbá Self-Determination Movement ní Èkìtì again láti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò. Bàbá ẹ dárúkọ yín fún àwọn ọmọ yín ní ẹ̀kúnrẹ́rẹ́. Orúkọ mi ni Akéwùmí Fọlọ́runṣọ́ ọmọ wáyé. Láti ìlú bonisa. Láti ìlú Òde Èkìtì. Òde Èkìtì. Ǹjẹ́ àtẹ lè mọ oríṣẹ́ tẹ́ ṣe research your professional. Gẹ́gẹ́ bí oore ọ̀fẹ́ Ọlọ́run iṣẹ́ tí mo kọ́ láàyò ní iṣẹ́ tíṣà èyí ló gbé mi dé ibi iṣẹ́ ìjọba Ministry of Education. Ní Ministry of Education yẹn ọ̀pọ̀lọpọ̀ ipò ni mo dì mú títí kan area education officer Adó ẹ̀ẹ̀mejì mo ṣe but 2008 to 2010 mo kúrò ní area education office bọ́ sí headquarter Ministry of Education all along láti 1989 headquarter mo wà nígbà tó di 2011 náà transfer mi lọ sí Teaching Service Commission gẹ́gẹ́ bí director planning ibẹ̀ ni mo wà títí tí mo fi retire 2013. Ẹ ṣé bàbá mi a fẹ́ mọ ìgbé ayé ọ̀dọ́ yín sà bí ẹ ṣe lu ọ̀dọ́ yín ẹ̀yin ará ilé má bínú bóun mi ṣe rí o ẹ ṣáà ń gbọ́ mi. Ẹ ṣé púpọ̀. Bí ìgbé ayé ọ̀dọ́ torí ẹ̀yin àgbàlẹ̀ sọ wípé orí tá a fi ṣe wé kò tí ì kúrò lọ́rùn. Bẹ́ẹ̀ni. Ìgbé ayé ọ̀dọ́ ṣé èmi máa ń sọ fáwọn èèyàn báyìí pé mi ò kì í ṣe ọmọ Nàìjíríà ọmọ Yorùbá ni mí. Ẹ túbọ̀ yẹ sọdà kí n gbọ́. Mo ní mo máa ń sọ fáwọn ènìyàn pé mi ò kì í ṣe ọmọ Nàìjíríà ọmọ Yorùbá ni mí. Okay. So orílẹ̀-èdè Yorùbá lórílẹ̀-èdè tèmi. Ṣé nígbà tí àwa wà ní kékeré kò sí nǹkan tí ò dáa mo máa fẹsẹ̀ rìn èmi nìkan gbogbo àwọn yẹn igbó kìjikìji ní àwọn Èkìtì sì jẹ́ mo máa nìkan fẹsẹ̀ rìn láti Òde lọ sí Àgbàdo tí màá tún padà tí ò sí nǹkan tó jẹ́ pé ẹ̀rù bà nìyàn a máa lọ sóko a máa jẹun àwọn bàbá wa á dẹ̀ ṣe ètò bí kòkó tó ṣe ní bó ṣe máa rán àwọn èèyàn níṣẹ́ àní skul àti gbogbo ẹ̀ irú ìgbádùn báyìí la jẹ títí tá a fi kúrò níléèwé ìgbà yẹn iléèwé girama ò fi bẹ́ẹ̀ pọ̀ ní Èkìtì Christ School Èkìtì Parapọ̀ a lè ka mẹ́wàá tó jẹ́ secondary school so ọ̀pọ̀lọpọ̀ nínú àwa tá a wà báyìí kì í ṣe ìlú wa la ti ka secondary school a máa ń lọ tá a lọ wá admission ni inú wa dẹ̀ dùn ẹ ti mọ ọmọléèwé pé yes ọmọléèwé lélẹ́yìn so gbogbo ìgbà ọ̀dọ́ mi ìgbà tí a gbádùn ni mo bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ níjẹta mo sọ fún ọ pé gbogbo owó tí mo fi ka ìwé láti primary school títí dé university kò wọ 500 naira. Sá. Gbogbo owó tí mo fi ka ìwé primary school dé university kò wọ 500 naira mo lè ṣàlàyé ẹ̀ fún yín. Àwọn ọmọ tó wà lè fẹ́ gbọ́ sà. Nígbà tí mo fi wọ secondary school pounds shillings pence sáàgbà láwọn British là ń lò Nigeria pounds. Nígbà tó di 1972 ni wọ́n sọ pé wọ́n yí owó sí náírà ìgbà yẹn £1 jẹ́ 2 naira torí pé 10 shillings náà pè ní £1 10 shillings méjì ló dẹ̀ wá ní £1 àmì 10 shillings náà pè ní 1 naira nígbà tó ń convert owó wa 1 British pound is 1 naira 80 kobo owó Nàìjíríà $1
as at the time tí mo lọ fún NYSC was 60 kobo owó Nàìjíríà. 60 kobo. 60 kobo owó Nàìjíríà. So ní first year mi mo sọ 62 pounds 10. Tẹ́ bá convert tó jẹ́ 125 naira. Second year mi 62 pounds 10. Ó jẹ́ 125 naira. Méjèèjì jẹ́ 250 naira. Form 3, Form 4, Form 5 mi 45 naira per year. That's 135. Tẹ́ bá rò pọ̀ jẹ́ 385. Nígbà tí mo fẹ́ wọ College of Education, mo sọ 24 naira acceptance fee. A jẹ́ 400 and bóyá 5 naira or 9. Láti first year mi Ládéyẹmí College títí dé third year, gọ́ọ̀mẹ̀ntì ló sọ owó school mi. Wọ́n a pè ní bursary. Bursary yẹn cover owó ìwé, ó cover owó oúnjẹ mi, ó cover transportation, ó cover teaching practice. Gbogbo owó yẹn ló máa kó lé wa lọ́wọ́, almost 500 naira. Nígbà yẹn, ìgbà tí mo sọ pé 500 naira yìí, táyà mọ́tò 40 naira ni. 40 naira. Táyà mọ́tò 40 naira sà. Bẹ́ẹ̀ ni. Peugeot 504 fúnra rẹ̀ 5,200 ni new. Full air condition. So wọ́n máa sọ yẹn fún wa. Tẹ́ bá wo owó tí mo ṣírò yẹn báyìí, kò tí pé 420 naira. Bẹ́ẹ̀ni. Ìgbà tí máa wọ university, acceptance fee mi 20 naira. Then accommodation and student union 8 naira 50 kobo lọ́dún mẹ́ta. Ẹni pé bí 25 naira something ìyẹn jẹ́ sí. Bẹ́ẹ̀ni. Tabashiro ẹ̀pọ̀ náà kò tí pé 500. 500. Ní Urasi yẹn again, gọ́ọ̀mẹ̀ntì ló san owó mi, owó school, owó oúnjẹ, owó ìwé, owó teaching practice, everything. So 20 naira tí mo sọ acceptance yẹn nìkan lówó tí mo sọ throughout mo fi jáde university. Ẹni tó bá lọ́mọ ní nursery and primary school lóde òní, ó lámọ̀ nǹkan tó jẹ́. So ìgbà ìwé mi yàtọ̀ pátápátá sí eléyìí tá a wà nínú ẹ̀ yìí. Ṣé a lè kọ́píà ìgbà ìwé títí ìgbà ẹ̀? Ṣé a lè fi wé ìgbà tí à ń gbé lọ lọ́dọ̀ lọ́wọ́lọ́wọ́ sà? Kò tẹ̀ sí nǹkan tá a lè fi wé wọn rárá síra wọn, kò sí rárá. Ṣé oúnjẹ la fẹ́ lò ní? Ó kẹ̀ jẹ́ fún yín lápẹẹrẹ. Ìgbà tí mo fi jáde NCE, sálárì mi lóṣù 210 naira ni. Ọmọ mẹ́tàlá ni mo kó tira. Ọmọ mẹ́tàlá. Adẹ̀jọ oúnjẹ tó wù wá títí tóṣù àfi parí pẹ̀lú 210 naira. Nígbà yẹn, àpò cement 3 naira 50 kobo ni. A ton 70 naira. Lóòdù yanrìn 5 naira. Lóòdù gravel 7 naira 50 kobo. So conveniently làwọn tó bá fẹ́ kọ́lé ìdí pàánù tí a rà ní 1980 20 naira ní nídìí pàánù àrí mi ìta rà ní 18 naira bọ̀tẹ́lẹ̀ tó jẹ́ ọlọ́wọ́ táyọ̀ ń ṣe kìíní gbà yẹn 20 naira náà ń tà lódìdí bundle of iron sheet. Dáàdi èmi àtẹ̀yìn jọ sọ̀rọ̀ nígbà kan. Bẹ́ẹ̀ni. Kí ló ṣẹlẹ̀ nígbà tí ẹni ẹ̀ ń write paper lọ́wọ́ di your last paper? Bẹ́ẹ̀ni. Ẹni kankan ṣẹlẹ̀ ní ẹ̀ ti drop pen o. Nígbà tí mo wà ní College of Education ó pọ̀ ọ̀sẹ̀ méjì tá a máa bẹ̀rẹ̀ exam ní mi kàn tí kàn exam. Nígbà táwọn state ti ń wá tó wá interview wa tó fẹ́ gbà wá síṣẹ́. Ó kọ̀sẹ̀ méjì tẹ́ máa fi ṣe tán. Tí mo máa bẹ̀rẹ̀ exam. A ṣì wá final year àti ìmọ̀ bóyá máa pass àbí àní pass. Tó ti wá ṣe interview fún wa fúnṣẹ́. By the time tá a máa fi parí exam ká tó lọ fún NYSC state 5 ló ti fún mi letter of appointment. State 5? State 5: Ondo, Kwara, Ọ̀yọ́, Lagos State àti Benue State ń báyìí. Wọ́n ti fún yín níṣẹ́. Wọ́n ti fún mi letter of appointment. Ẹ wá bẹ̀rẹ̀ sí ṣe tókè ní tókèjì kẹ́ tó mọ ilé tẹ́ máa mú. Kí tó di pé ẹ bó ṣe lọ fún NYSC ọdún kan o.
ibi tí mo tún lọ ṣe NYSC wọ́n tún fún mi láàyè pé kí n tún bá wọn ṣiṣẹ́ mo ní rárá pé tó wá sọ pé Ondo State ni mò ń bọ̀ torí pé mo jọmọ Ondo State. sà kí ló dá ìrìn àjò Yorùbá rú torí bẹ́ẹ̀ ṣe ń sọ ìsà èmi rò pé ó yẹ ká máa tẹ̀síwájú ni bí nǹkan ẹni ìgbé ayé ọ̀dọ́ yẹn fi gbádùn ni pátápátá. èmi rò pé ó yẹ kó máa lọ sókè bẹ́ẹ̀ ni ó ṣe wá jẹ́ rìvásì ní ti Yorùbá yìí kí ló fa ìfàsẹ́yìn tó da ìrìn àjò Yorùbá rú sà. ẹ mọ̀ pé mo sọ fún yín pé èmi ò ṣe ọmọ Nàìjíríà ṣe rí ìbọ̀dè tí Yorùbá ti lọ gbà pẹ̀lú àwọn Fúlàní tí àwọn ló da ilẹ̀ Yorùbá rú ibi tó dẹ̀ wá burú sí ni pé àwọn oníjẹkújẹ kan wà tán pera wọn ní olórí wa nílẹ̀ Yorùbá ohun tó dẹ̀ ṣèyàn láàánú ni pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn wọ̀nyí ló jẹ irú àǹfààní tèmi jẹ yìí tó jẹ́ pé àti kàwé wa kò ṣòro. ẹni àwọn kan wà tán pera wọn ní olórí nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ ni. àǹfààní tẹ̀yìn jẹ yìí àwọn náà jẹ́. àwọn náà jẹ́. wọ́n wá da ìrìn àjò Yorùbá rú lẹ́ni. wọ́n gbà tó bá sọ pé èèyàn fi kan gun àkàbà sókè tó wá gbá àkàbà yẹn fúrò àwọn ló dàrú lẹ́ni. irú àwọn yẹn dẹ̀ ní ọmọ tiwọn wọ́n gbádùn tẹ́ bá tẹ̀ rọ́pọ̀lọpọ̀ nínú ọmọ wọn ò sí lórílẹ̀‐èdè yìí. tàkìlẹ̀ lè sọ fún irú ẹni tó ṣojú tí ò ṣe yìí sà. Ọlọ́run á dá lẹ́jọ́ ọwọ́ Ọlọ́run la máa fìyẹn sí torí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn máa ń rò pé ṣe náà kọjá agbára yẹn. ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan gbogbo èèyàn ló mọ̀ pé àwọn òṣìṣẹ́ ìjọba tẹ́lẹ̀ tó bá ti jáde yunifásitì tó bá ti fún ẹ níbi iṣẹ́ kan ibi iṣẹ́ yẹn á fún ẹ ní ọ̀sẹ̀ méjì kó kọ́kọ́ lọ fi rest kó tó wá bẹ̀rẹ̀ iṣẹ́ ṣé ẹni tó bá ti débẹ̀ bàrà lọ́sẹ̀ méjì yẹn báyìí ṣẹ́ẹ̀kì ká lónù ẹ̀ lọ́ máa fi lé ẹ lọ́wọ́. sá. ṣẹ́ẹ̀kì ká lónù ẹ lọ́ máa fi lé ẹ lọ́wọ́. wàá dẹ̀ kúrò níbẹ̀ immediately wàá lọ báǹkì gbowó yẹn wàá dẹ̀ lọ síbi tó ti ta mọ́tò wàá gbé mọ́tò. Ọbásanjọ́ jẹ àǹfààní dáadáa Ọbásanjọ́ ó jẹ àǹfààní bẹ̀tẹ̀ ló káńsù ká lò 1978 láì nídìí torí lóun náà pé ṣé ló yẹ kó máa yọ owó yẹn padà nínú sálárì díẹ̀ díẹ̀ kó máa yọ owó yẹn padà nínú sálárì agreement tó wà nìyẹn ṣùgbọ́n lákòókò ìgbà yẹn kinní kan wà tí ò yẹ káwọn èèyàn ṣe tó ń ṣe nígbà yẹn kì í ṣàwọn ìjọba náà ni o tó bá fún yín ní ká lóun báyìí fún àpẹẹrẹ ẹni tó bá fún ní ká lóun 4,800 nígbà yẹn torí iye tó ń fún graduate nìyẹn tó bá fẹ́ ra pidgeot wá yá 400 ní wọn níta tó bá ra mọ́tò àwọn mọ́tò míì wà tó less than that ṣùgbọ́n tí ó dẹ̀ fine tó bá fún ẹ wàá san 100 naira padà ní follow month every month but wọ́n á fún ẹ ní 80 naira láti fi maintain mọ́tò. ẹ tó àríyàn sọ̀rọ̀ kí n gbọ́. tó bá ti fún ẹ ní lóònù 4,800 wàá máa san 100 naira padà lóṣù ìgbà yẹn graduate ń gba 276 naira so nínú 276 yẹn ló yẹ kán ti yọ 100 naira owó car loan gẹ́gẹ́ bí agreement ṣùgbọ́n ìjọba á tún fún ẹ ní 80 naira fún car allowance maintenance. kájà ni pé èèyàn dá 20 naira padà 20 naira péré ló wá dà pé èèyàn dá padà so nígbà tó bá sọjọ́ council ẹ̀ yẹn maintenance yẹn ló yẹ kán yọ kúrò nínú ẹ̀ kéèyàn máa san owó yẹn padà pẹ̀tó council gbogbo ẹ̀. dádì ṣe ìkànnì wa àti fúlàní àti ìbò. ọlọ́run tó dá wa ò pè wá nìkan tẹ́lẹ̀ kò síbi tá a ti jẹ́ kan ìgbà tí àwọn òyìnbó gan tó máa dà wá pọ̀ wọ́n mọ̀ pé wọ́n da orúpọ̀ mọ́ ṣàpàní èdè wọn kò the same àṣà wọn ò the same ìwọṣọ wọn ò the same oúnjẹ wọn kò sí ọ̀nà kankan tá a gbà bára dọ́gba rárá. mo bá bàbá kan sọ̀rọ̀ sá ó ní wọ́n ti pollute ìgbé ayé Yorùbá ṣé olóòótọ́ ni sá.
níwọ̀n ìgbà tó ti kó àwọn ẹrú mọ́ra àti gbogbo ẹ̀ kò sígbà tí ò ní rí bẹ́ẹ̀ léèlé tó ń ṣe báyìí ó ti mú kọ́mọ Ìgbò míì kó fẹ́ Yorùbá kọ́mọ Haúsá kó fẹ́ kínní àwọn Fúlàní gan tó níran àtẹ̀tí rọ́bà náà ibùn ní ara ilẹ̀ Yorùbá tó fẹ́ lára wọn so kò sígbà tí ò ní pòlùtì nǹkan tó jẹ́ ilẹ̀ ti Yorùbá kò sígbà tí ò ní rí bẹ́ẹ̀. kí lẹ lè sọ nínú program tẹ́ lè sọ nípa program Awólọ́wọ̀ sà. Ọlọ́run mọ̀ọ́mọ̀ dá bàbá yẹn fún ilẹ̀ Yorùbá ni ẹ wo àwọn gómìnà àwọn kinní tá à ń ṣe lóde òní wọ́n máa ń du ọdún mẹ́jọ nínú ọdún mẹ́jọ yẹn kò sí nǹkan tá à ń rú mú jáde ju nǹkan tó máa fi kówó lọ ṣùgbọ́n bàbá yìí ó ṣe gómìnà tiẹ̀ láàárín ọdún mẹ́rin ó dá iléeṣẹ́ 100 sílẹ̀ 100 establishments. oríṣiríṣi àwọn èèyàn tí wọ́n jẹun tó lé iṣẹ́ tó wà ó wà ń bẹ̀. nínú gbogbo nǹkan tí a ń rí nígbà yẹn owó kòkó ló gbé sókè ìwé tí mo sọ pé à ń kà ní lọ́fẹ̀ẹ́ owó kòkó yìí ló fi fún wa lọ sílé ìwé nígbà tá àwa wà ní primary tẹ́ bá ti wà ní primary 1 wọ́n máa fún yín ní slate wọ́n máa fún yín ní chalk tẹ́ máa fi kọ̀ǹkọ̀ slate òun lẹ́ máa fi bẹ̀rẹ̀ ìwé kíkọ tẹ́ bá ti fẹ́ wọ primary 3 wọ́n á introduce ìwé sí yín wọ́n ṣe igi kan gbà yẹn tó ń ṣe bí ẹnu ní ìbùsí òun ló dàbí pen so wọ́n ní inkwell títí ṣàbáyé bu ink sí ẹ ti rí gbà tẹ ṣe bẹ̀rẹ̀ ẹ ti rí gbogbo aṣọ wa á ti kún fún ink á ti ṣe gbogbo ẹ̀ bó ṣe máa ṣe tá a ti máa fọdún yẹn kọ nìyẹn nígbà tó bá dé primary 4 àti perfect pẹ̀lú fountain pen pen là ń lò ń gbà yẹn so ẹ ti rí ìwé wa ti mọ̀ pé léyìí ọmọ primary 4 ní ọmọ primary 5 ní nígbà yẹn gbogbo ìtàn kí tẹ́ ṣe ilẹ̀ Yorùbá nìkan ìtàn West Africa irú àwọn JK Agri ti Ghana àwọn gbogbo oríṣiríṣi wọn bẹ́ẹ̀ yẹn tó ṣe iṣẹ́ àwọn nǹkan tó ṣe fún wa tí a lè fi gbéra àwọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àwọn gbogbo àwọn èèyàn wa tẹ́ lè fi mọ ìtàn náà kọ́ wa ṣùgbọ́n torí kí àwọn àṣírí àwọn tó wà ń bẹ̀ kó má bàa tú ọkàsù history tí ò bá dẹ̀ ti sí past kò lè sí future. ẹ bá mi tó àárín yẹn sọ́sà. tí ò bá ti sí past kò lè sí future. torí ohun tó wà ní past là ń pè ní ìrírí ìrírí dẹ̀ ni bàbá agbọ́n. kábíyèsí. àwọn àgbà ní ìyà ò jẹ́ olóògbọ́n ta ni tíṣà ẹ ta ni tíṣà ẹ téèyàn bá rí nǹkan tó máa jókòó lé lórí kò ní mọ̀ bó ṣe máa tú wájú ṣe. ohun gbogbo tẹ́ ń sọ yìí àwọn kan ló parapọ̀ pẹ̀lú bàbá Jeremiah Ọbáfẹ́mi Awólọ́wọ̀ lára wọn sì wà lénìí that vision tí wọn ò fẹ́ kó exist mọ́ kí lẹ lè rí sọ nípa wọn. a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ rí pé ìgbé ayé náà tó gbé àti ìgbésẹ̀ tó yẹ bàbá náà gbé bàbá Bánjí Akíntóyè òun nìkan mo lè sọ pé ó wà lára àwọn tó bá Awólọ́wọ̀ tó bá ṣe rí ìgbé ayé títí wọn ó yàtọ̀ sí ìgbé ayé àwọn tòde òní ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan nígbà ìjọba bàbá Adékúnlé Ajáṣin 1980 to 1983 bàbá kan ó ṣe kọmíṣánná Fálọdún lórúkọ ẹ̀ ọmọ Arárọ̀mí Ìkọ̀lé mò ń wà pàtíkúlà káwọn èèyàn lè mọ̀ pé òótọ́ ni mò ń sọ nígbà tí bàbá yẹn kúrò as commissioner bàbá ò ní mọ́tò tó máa fi rìn ẹ̀gbẹ́ títì ló ti join public transport. kì í ṣe ti òde òní àwọn tòde òní wọ́n yàtọ̀ sí ti àwọn ìgbé Awólọ́wọ̀ àwọn tòde òní owó tó máa kó jẹ náà wá. wọ́n náà ń ṣojú wọn náà ń ṣojú wa ni. wọ́n ò ṣojú wa wọn ò tẹ̀ ṣe kankan lára wa. mo mọ̀ lára èèyàn tó tẹ̀ retire as permanent secretary
tí wọ́n fi mí ní dárúkọ ẹ̀ tí wọ́n fi ṣe chairman school enterprises máa dárúkọ ibi iṣẹ́ yẹn ẹni tó kọ́kọ́ bá ń bẹ̀ as secretary ìyẹn kọ̀ pé òun ní jẹ́ kọ́kọ́ owó tó wà ń bẹ̀ but ẹni yẹn kò lójú oṣù mẹ́fà lẹ́yìn yẹn nígbà tó retire 6 months after his retirement wọ́n ti lùtù bẹ̀yẹn ẹ̀ lè dé kíní kẹpa school enterprise kọ̀ọ̀kan mọ́ báyìí tí àwa lẹ́nu yẹn represent. nǹkan tó yẹ kó jẹ́ ìtẹ̀síwájú káwọn ọmọ wa mọ̀ kọ́ lè ní nǹkan tó lè ṣe jẹ́ enterprises sílẹ̀ ńgbà yẹn ni pé táwọn bá ti mọ̀ bó ṣe ń ṣe kinní báyìí wọn ò ní dúró de iṣẹ́ ìjọba tá ti máa rẹni tá establish ẹnu wọn àwọn tó ṣe oúnjẹ ẹja tó ṣe oúnjẹ adìyẹ tó ṣe aṣọ tó ṣe gbogbo ẹ̀ òun náà kọ́ àwọn ọmọ nílé ìwé ńgbà yẹn ó mú gbogbo owó yẹn ó ń lọ pátápátá ṣé irú ẹnìyẹn bẹ́ẹ̀ ṣáà pé ojú wa ló ṣe kò sí olóṣèlú kankan tó ṣojú anybody ara wọn lọ lọ́sìn. dáde ṣé ẹ lè ṣàpèjúwe ọ̀ọ́kẹ́ ṣàlàyé ohun tán pè ní regional government fún wa sá. ní ìgbà tí àwọn òyìnbó ń ṣe àkóso wa ṣé ẹ mọ̀ pé àwa mẹ́ta náà pín sí Ìgbò wà Yorùbá wà Haúsá wà ṣùgbọ́n nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn Haúsá bẹ̀rù gidi torí pé wọn ò kàwé àwọn ò kàwé wọ́n dẹ̀ ti rò wípé nígbà tó bá máa fi gba ìjọba yẹn tó bá máa fi gbé ìjọba yẹn sílẹ̀ wọ́n ti gbàgbọ́ wípé àwọn ló máa rẹ̀yìn àwọn méjì tó kàwé Ìgbò àti Yorùbá àwọn méjì tó kàwé yẹn àwọn ló máa jókòó lé wọn lórí tó ní jẹ́ kó ṣe nǹkan kan ìgbà yẹn náà wá gbà pé ó dáa o ṣé ọ̀nà mẹ́ta láyé Ọlọ́run gan-an la wà tẹ́lẹ̀ àwọn òkè ọya bẹ́ẹ̀ ni sá ẹ máa wọlé. àwọn Ìgbò àtàwa àti fọ́ọ̀mù region mẹ́ta ó dáa ẹ pín ara yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wà yẹn kó ní kálukú máa ṣe àkóso ara ẹ̀ ibi tí regional government ti dé nìyẹn so ìgbà yẹn a ní western region eastern region northern region. dáde ṣe region ẹ sì lè ṣiṣẹ́ lóde òní. kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. èrè ìdísà sí nǹkan tó lè jọ region. èrè ìdísà kí ló dé tàbí pé kò lè ṣiṣẹ́. ìdí ni wípé gẹ́gẹ́ bá a ṣe sọ wọ́n ti pollute everything àwọn northern region àwọn ò ní fẹ́ wà lẹ́yìn ọ̀gá brọ́dà mi kan níbi iṣẹ́ Haúsá ni ó pè lọ́jọ́ kan pé ẹni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yẹn ní sà ó lọ òun mọ̀ nǹkan tí àwọn Yorùbá ń pè wọ́n pè wọ́n ní màálù ọ̀dà ló sọ pé rárá ó sọ pé kó má dínà ẹ̀kọ́ tó ń pè wọ́n nìyẹn ṣùgbọ́n àwa Yorùbá ní koríko táwọn ń jẹ tẹ́ bá ní kó lọ sí. dádì ẹ má bínú sá ẹ bá mi tú àníyàn sọ kó àwọn ilé gbọ́ dáadáa. mo ní ọ̀gá ẹ̀ ó sọ fún pé òun mọ nǹkan tí àwa ń pè wọ́n pé à ń pè wọ́n ní màálù ó ló sọ pé rárá sà ó ló sọ pé kó má dìnnà ẹ̀ ó mọ̀ pé àwọn mọ̀ pé àwọn ní màálù ṣùgbọ́n àwa Yorùbá ní koríko táwọn ń jẹ. ọ̀rọ̀. so nípa ọ̀rọ̀ rídọ̀ tẹ́ sọ yìí tó bá ní kó ní kálukú lọ ẹni pé wọ́n gbàjẹ́ lẹ́nu wọn nìyẹn wọn ò dẹ̀ lè gbà láéláé torí wọ́n ti sọra wọn dọ̀gá wọ́n ti sọra wọn dé ẹni tó ń rù. dádì kí ni ọ̀nà àbáyọ sí gbogbo ohun tẹ́ sọ kalẹ̀ yìí tí ìran Yorùbá lè fi padà sórí ìgbà tí ẹ̀yin ṣe èwe. ọ̀nà àbáyọ ni wípé kó ní kálukú padà sórí ilẹ̀ ẹ̀ kó ní kálukú dọ́ọ̀mú ìyá ẹ̀ gbé kí Yorùbá kó di orílẹ̀-èdè fúnra rẹ̀. arákùnrin mi. ṣé ẹ rò pé tí Yorùbá bá dorílẹ̀-èdè a lè dá dúró sà. ẹ ti kọ́kọ́ dúró. ok sà. gẹ́gẹ́ bí ìtàn àti àwọn nǹkan tó ṣe kínní 1888 26 years kí Lugard tó dà wá pọ̀ ní Yorùbá ti sign treaty pẹ̀lú àwọn òyìnbó British. 1888 26 years kó tó wá sọ pé wọ́n ṣe amalgamation ẹ̀rọ kó tó di 1888
Yorùbá ní standard government policy. Very standard government policy. Tó ń ṣètò, wọ́n ní àwọn olóyè, wọ́n ní ọba, wọ́n ní gbogbo nǹkan. Tí ìjọba dẹ̀ gún, tí everything ń lọ, tọ́jà ń lọ, tí gbogbo ẹ̀ ṣe. So ìgbà tí àwọn ẹ̀wà mọ̀ọ́mọ̀dé fẹ́ wá ṣe arúmọjẹ torí orúkọ wa tán fẹ́ kó òlódà amalgamation tán sọ. So tí Yorùbá bá bọ́ sí ipò ara ẹ̀, Yorùbá á padà the one of the best countries in the world. Fún àpẹẹrẹ nígbà tí wọ́n wà lórí regional government, ta ní western region, eastern region, northern region, Yorùbá nìkan ló excel. Ìjọba Awólọ́wọ̀, àwọn Japanese wá bá pé báwo ló ṣe é ṣe. Western region ní television ṣáájú Japan. Nígbà ta ní television, Japan kò tí ní television. Ní free education, Awólọ́wọ̀ introduce in 1955. Nígbà tó di 1956, àwọn Igbo fẹ́ copy, Eastern region fẹ́ copy. Wọn ò lè maintain ìjọ ọdún kan ṣoṣo tó ti cancel ẹ̀. Wọ́n fẹ́ copy free education. Tí Awólọ́wọ̀ ti bẹ̀rẹ̀ 1955, àwọn fẹ́ bẹ̀rẹ̀ tí wọ́n 1956. Ọdún kan ṣoṣo yẹn náà lè ṣe mọ́ tó ti cancel ẹ̀. But Awólọ́wọ̀ maintain tiẹ̀ throughout. Kí tẹ́ ṣe títí wọ 1960 nìkan. 83. Títí dé 1983. Eléyìí táwọn bàbá Adékúnlé Ajáṣe jókòó lé lórí ètò ọ̀ṣẹ́. So gbogbo àwọn tó bá wà láti 1955 títí wọ 1983 ló jẹ àǹfààní free education. So tá bá wà lórílẹ̀‐èdè wa nílẹ̀ orílẹ̀‐èdè Yorùbá, definitely títí dé yunifásitì náà máa jàǹfààní ẹ̀. Gbogbo nǹkan tí àwọn Nàìjíríà gbójúlé tó ń pè lálùmọ́nì àwa la ní. The Yorùbás. The Yorùbás. Nǹkan tá a dẹ̀ ní Amẹ́ríkà ò ní. Torí epo nìkan làwọn èèyàn sì jókòó tì nísìnyí. Gold yìí wà, àwọn mineral resources yòókù wà. Bẹ́ẹ̀ yàtọ̀ sí yẹn, ṣèbí pọ́ọ̀tù Èkó náà sọ. Pọ́ọ̀tù tó Ondo State wà ń bẹ̀. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó máa fún wa lóríṣiríṣi ọ̀rọ̀ tá a máa tẹ̀ kìkìní lé lórí. Dáàdi nǹkan tẹ̀ ń sọ ní ìsìn pé number 1 ogun tí Yorùbá ní Nàìjíríà. Ogun ológun wa, ogun ni problem wa. Pé tá a bá jáde kó nu Nàìjíríà. A ò lè bọ́ lálòpọ̀ ẹrú tá a bá jáde nínú Nàìjíríà. Ká jáde ní Nàìjíríà ẹni solution wa. Oore wo ni Yorùbá nation lè ṣe fún wa? Àtọ̀dọ́, àtọkùnrin, àtobìnrin. Ara ẹni mo ti ń dárúkọ fún yín yẹn. Lọ́nà ìkíní, gbogbo ọ̀rọ̀ tí Nàìjíríà ń gbà yìí, Yorùbá nation nìkan ló máa ní. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ lẹ́ẹ̀kan, mo mọ̀ pé anybody tó bá ti kọjá 60 years and above bó ṣe ń ṣe labroad, a ní nǹkan tó gbà, kò ní di pé mi ò róúnjẹ jẹ. Ẹnìkan sọ fún mi lára ọ̀rẹ́ mi tó wà labroad pé tí èèyàn bá ti sún kàn giri tí ò ní jẹun, ó ní nọ́mbà tá a pè. Ẹjọ́ mi ló ń jẹ o, kó tó pé wà náà, wọ́n ti gbóúnjẹ wá sẹ́nu ọ̀nà ilé ẹ̀. Tí a bá gba Yorùbá nation bá a ṣe máa rí nìyẹn. Number 2, free education làwọn èèyàn wa máa ní. Torí Ọlọ́run fún wa lẹ́bùn yóò pọ̀. Ó fún wa lọ́rọ̀ yóò pọ̀. Kí lẹ lè sọ nípa àwọn Afẹ́nifẹ́re? Kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Awólọ́wọ̀ ló má dálẹ̀. Mo ní bàbá Akíntóyè nìkan ni àwọn Awólọ́wọ̀ tí mo mọ̀ tó wà nílẹ̀. Àwọn ìjókòó àwọn tó fẹ́ jẹun ni. Àwọn kan tó pera wọn ní YC, the Yorùbá Council of Elders. Ṣé eré àwọn tó pera wọn ní Council of Elders yẹn kò sí kankan tó ń ní? Kò sí anything tí wọ́n ní. Ṣòye yìí, ṣé rí nípa ọ̀rọ̀ Afẹ́nifẹ́re? Mo fẹ́ lè sọ pé ní kẹ́yìn tó maintain Afẹ́nifẹ́re ni Abraham Adesanya. Lẹ́yìn Abraham Adesanya kò sí any other person. Àwọn tó ń fi Yorùbá gba envelope, tó fi orúkọ Yorùbá gba envelope, tó negotiate pẹ̀lú Nàìjíríà, àwọn olójókòó tó sọ pé àwọn Afẹ́nifẹ́re. Ẹ mọ̀ pé kinní kan fọ́ọ̀nì sí mi. Àwọn kan pera wọn ní Àgbẹ̀kọ̀yà. Wọ́n náà gbógun ti Yorùbá. Ṣé wọ́n mọ̀ túmọ̀ Àgbẹ̀kọ̀yà? Kọ́ lọ bèrè Tafa Adéoyè tó bẹ̀rẹ̀ Àgbẹ̀kọ̀yà. Ẹ sọ tán ẹ fún wa sá. Ìtàn Àgbẹ̀kọ̀yà yẹn.
ìgbà táwọn yẹn bẹ̀rẹ̀ ìyà tó fi ń jẹ Yorùbá làwọn sọ pé wọn ò fẹ́, ìyà tó fi ń jẹ àwọn àgbẹ̀ wọ́n dẹ̀ kọ́ débi tó jẹ́ pé ìjọba gba tiwọn, nǹkan táwọn fẹ́ ní ìjọba gbà. àwọn tòde òní ní ìmọ̀ ibi tó ti rí tiwọn o. Fúlàní kó màálùú, wọ́n jẹ oko àgbẹ̀, wọ́n pa àgbẹ̀ lé lórí fúnra rẹ̀, wọ́n bá ìyàwó wọn ṣe ìṣekúṣe, ẹ ò sọ kankan, ẹ̀dẹ̀lẹ̀ ẹ̀kọ̀ yà. ìyàwó náà kọ̀, ta náà kọ̀ fún. tí wọ́n rí pé gbogbo àwọn yẹn alátẹnujẹ ni wọ́n, nǹkan tó ní kálukú wọn máa jẹ náà ń wá, nǹkan tó ní kálukú wọn máa jẹ náà ń wá, kì í ṣọ̀rọ̀ Yorùbá náà ní kankan ṣe fún. dáàdì kílẹ̀ lè sọ nípa bàbá Akíntóyè. Ọlọ́run ló rán bàbá yẹn o, Ọlọ́run ló rán. torí tẹ bá wò ó ní èjì tó wà yẹn, mo fẹ́ lè compare mọ́ bàbá Jásin, Adékúnlé Ajásin. ilé kan ṣoṣo tí bàbá Adékúnlé Ajásin kọ́ lọ́wọ́ kó tó dá Ọ̀wọ̀ high school lẹ̀, òun ló dá Ọ̀wọ̀ high school lẹ̀. ní ààrẹ bàbá Adékúnlé Ajásin. bẹ́ẹ̀ ni òun ló dá Ọ̀wọ̀ high school lẹ̀. but ilé kan ṣoṣo tó kọ́ yẹn, àtìgbà tí gọ́ọ̀mẹ̀ntì gba ilé yẹn lọ́wọ́ ẹ̀ o, àtìgbà tó jẹ́ gọ́ọ̀nà o, ẹyọ kò ní jẹ́ ẹyọkan yẹn tó fi kú. irú ẹni bẹ́ẹ̀ ni bàbá Akíntóyè, kì í ṣe nǹkan tó máa jẹ ló ń wá. àwọn kan sọ pé bàbá ń gbowó, ó gba 6 trillion, ó gba 700 million. ẹ mọ̀ pé àwọn tó bá fẹ́ parọ́, àwọn tí ò ní kankan ṣe, irú àwọn bẹ́ẹ̀ tẹ́ bá wádìí wọn, ó lè níye kan tó ti fi lé wọn lọ́wọ́ pé ẹ ṣáà sọ̀rọ̀ báyìí síta kan ṣe kinní kan. wọ́n á fẹ́ ba irú ẹnìyẹn jẹ́ pé kán sọ pé orúkọ ẹ̀ ó ṣe kinní báyìí báyìí. ṣé a lè gbé regional government àti Yorùbá nation sẹ́gbẹ̀ẹ́ ara wọn? ṣé ó jọra wọn sà? mo ti sọ lẹ́ẹ̀kan, mo ní kò jọra wọn. kò jọra wọn. regional government kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́. number one, kò sí Nàìjíríà mọ́. Nàìjíríà ti kú. agreement tí wọ́n sign 1914. sà ẹni Nàìjíríà ti kú. ó ti kú. Nàìjíríà ti kú. agreement tí wọ́n sign 1914. contract ẹ̀ for 100 years ni náà pé. a dẹ̀ rí trial yẹn kó tó di 100 years pé kò bára mu, ó dẹ̀ ti expire 2014. so nǹkan tí ò sí mọ́, nǹkan tó expire kò ṣiṣẹ́ mọ́. nínú Nàìjíríà ní regional government wà níbi tó ti para wọn pọ̀. àwọn kan tẹ̀ ń sọ sà pé tí Yorùbá bá ní regional government pé Fúlàní sì máa lórí ọ̀fẹ́ àti máa wọlé wa máa pa wá bí ó ṣe wù wọ́n. a nígbà tó jẹ́ pé orílẹ̀-èdè Nàìjíríà ló ṣì wà nínú regional orílẹ̀-èdè. ok Nàìjíríà ìdí tí mo sọ fún yín pé ó ti kú, ó wà. kò sí nǹkan organization tí ò kì í ní constitution. Nàìjíríà ní constitution. 1999 constitution tó ń lò nǹkan sà. fọ́rọ̀dù ni. so jìbìtì ni. àjẹ́ pé jìbìtì ní Nàìjíríà nìyẹn. jìbìtì ni onímọ̀sán fún yíyẹ òmọ̀sán kó ti kú. jìbìtì ní Nàìjíríà. ìdí ni wípé báwo lè ṣe sọ pé kẹ́yọ ẹnìkan ṣoṣo kó draft constitution. ok ibi tẹ́ ti máa mọ̀ pé jìbìtì ni. kò sẹ́ni tí ò mọ̀ ní gbogbo àgbáyé pé Nàìjíríà ò ṣe lẹ́sìn kan. bá a ṣe ní kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ la ní mùsùlùmí, bẹ́ẹ̀ la ní àwọn tí bàbá wa. àwọn tí bàbá wa. tẹ́ bá wo constitution ẹ rí pé Islam nìkan ló wà nínú ẹ̀. kò sí ẹyọ ibì kan báyìí tó ti dárúkọ Christianity. nígbà tí ẹ kọ́ ṣe rí ibi tí tó ti wóyè ẹ̀bọ̀ regional government tó ń pariwo gan ẹ rí pé àti 1966 náà ti wóyè ẹ̀, òní ìrọ́sì ti wóyè ẹ̀. so kí lẹ̀ ń padà lé lórí regional government. lára àwọn tá à ń wò gẹ́gẹ́ bí ọmọ Awólọ́wọ̀ ló ń pariwo pé regional sì ń Ayílóge. wọ́n ní former commissioner ní Ondo state, old Ondo state. òun ló pariwo pé regional ló máa pé ọmọ Yorùbá jù, ló máa ṣe ọmọ Yorùbá láǹfààní. ẹ jẹ́ kí n sọ kinní kan fún yín. ṣe rí lẹ́yìn àwọn 1983 government, lẹ́yìn 1983 government, olè àti ọlọ́ṣà ní gbogbo àwọn tó pera wọn.
olè àti ọlọ́ṣà ní gbogbo àwọn tó pera wọn ní politician. Nǹkan tó ní kálukú wọn máa jẹ bọ́dẹ̀ ṣe ń kó òun ni priority wọn. Tí wọ́n ti rí pé tó bá bọ́ sórí ọ̀rọ̀ kìíní yẹn nǹkan tó máa jẹ á wà lọ́wọ́ wọn. Irú bàbá tẹ̀ sọ bẹ́ẹ̀ mi ò wà surprise pé ó lè ti gbàbọ̀dè lábẹ́lẹ̀ kó níye kan ti fún. Mi ò ní wà surprise mi sọ pé ó ti gbà ó mi confirm ẹ̀ but mi ní wà surprise kó jẹ́ yẹn ló fi wá padà pé ìyẹn nìkan jẹ́ kán wá ṣe. Ṣé rí politician lélẹ̀ tá a wà yìí kò sí nǹkan tó lè tó àpò oríkù oníkálukú wọn òun ló ń dùn. tó máa ní kẹ́ ṣàpèjúwe Sunday Ìgbòho irú èèyàn lè lè pèsè iṣẹ́ sọpọ́tì tó gbé dání. Ní ọwọ́ tí mo wà yìí pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí mo ti sọ láti ẹ̀kan mo gbàgbọ́ pé ẹni tí Ọlọ́run rán láti tú ilẹ̀ Yorùbá sílẹ̀ ní Sunday Ìgbòho. Ẹni tó lọ́run rán láti wá tú ilẹ̀ Yorùbá sílẹ̀ kúrò lóko ẹrú òní Sunday Ìgbòho. Orin Ọlọ́run dẹ̀ fi ti bàbá Akíntóyè nítorí pé bàbá ti dàgbà ó gbé ọ̀dọ́ kan tì í tó lè ṣiṣẹ́. So àwọn tọ́lọ́run rán nìyẹn pé oko ẹrú tí wọ́n ti Yorùbá sí nínú Nàìjíríà pẹ̀lú ọwọ́ tó ń kìbọ ọ̀rọ̀ Nàìjíríà oko ẹrú tó ń tì wọ́n sí wọ́n wá tú wọn sílẹ̀ nílẹ̀. Ẹ̀yin náà tún gbàgbé pé oko ẹrú ní Yorùbá wà. Oko ẹrú pátápátá ní Yorùbá wà. Ọlọ́run wá gbé Sunday Ìgbòho dìde bẹ́ẹ̀ni láti gbà wá. Oko ẹrú pátápátá la wà. Kí ni ẹ jẹ́ fún yín lápẹẹrẹ tí orílẹ̀-èdè bá pera wọn lẹ́yọ kan tí ẹnìkan ṣẹ̀ tẹ́ ẹ̀ fọwọ́ rá lórí tí ẹnìkan tí ò fi bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ tó fẹ́ ṣẹ̀ tẹ̀gẹ́ ládàá tí a lè pè wọ́n lẹ́yọ kan kò sí ẹ̀ṣẹ̀ tí Fúlàní lè ṣẹ̀ kán àrẹ́sì ẹnìkankan nù wọn. kọ́tẹ̀ máa pààyàn lọ́wọ́ ní àrẹ́sì wọn. kó máa pa wọ́n lọ́wọ́ àṣẹ bẹ́ẹ̀ di pé wọ́n gbọ́ ìjọba àṣẹ bẹ́ẹ̀ di pé wọ́n gbọ́. kí ló dé tó fi special sa. tó fi special ju àwọn tó kù lọ. ìjọba orílẹ̀-èdè ni ìjọba ta ni fake government ta ni fake government ní Nàìjíríà ni. kí lè àmọ̀ràn yín fáwọn ọ̀dọ́ ilẹ̀ Yorùbá sá. àmọ̀ràn mi ni pé káwọn ọ̀dọ́ dìde kó gba ọjọ́ ọ̀la wọn. mo máa ń sọ̀rọ̀ kan fún àwọn ọ̀dọ́ ṣé bí mo ti sọ fún yín lẹ́ẹ̀kan bí ipò ọ̀dọ́ ti tèmi ṣe rí tó bá sọ pé kéèyàn kó protest nípa Nàìjíríà mo fẹ́ lè sọ pé kò tọ́ sírù mi torí mo ṣe rí ibìkan tí mo ti máa ń ṣeré wọ́n máa ń fi mí ṣe yẹ̀yẹ́ ń bẹ̀ nígbà tá a bá sọ̀rọ̀ nígbà tí mo sọ pé ìjọba ń san owó mi tán ṣe kinní kan owó oúnjẹ mi tán sọ tíkẹ́ẹ̀tì mi tí mo fi jẹun lóṣù 21 naira ni ṣùgbọ́n nínú 21 naira yẹn ọjọ́ mẹ́ta là ń jáde yẹn láàárọ̀ ọ̀sẹ̀. ọjọ́ mẹ́ta. Monday, Wednesday, Friday, Sunday lọ́sàn-án àwa mẹ́rin là ń jáde yẹn kan. ọdún mi ò tí ì ràdíyẹ jẹ. àwọ̀ èmi gan tí mo ní mo jẹ́ ìgbà yẹn tí mo ti jáde. ìgbà yẹn olójọ́ tá à ń jẹ ewúrẹ́ olójọ́ tá à ń jẹ ẹja tútù láàárín ọ̀sẹ̀ tí gbogbo wọn yẹn wà. níbo làwọn ọmọ òde yìí ti rí sọ́jà tí ìrówó skul wọ́n sọ débi tí irú wọn yẹn ti ń wáyé. àǹfààní dẹ̀ gbogbo wọn ló lóore ọ̀fẹ́ sírò àǹfààní yìí ṣùgbọ́n àwọn oníjẹkújẹ àwọn tó tiẹ̀ ọjọ́ ògo wọn mọ́lẹ̀ àwọn ló fẹ́ kó dìde so káwọn náà dìde kọjá fọjọ́ iwájú wọn kọjá fọjọ́ àwọn ọmọ wọn kó má jẹ́ káwọn kan fi gbogbo ẹ̀dí ti ọmọ wọn nìkan. bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ báyìí kò sí ọmọ Tinubu tó ń experience nǹkan táwọn èèyàn experience kò sí ọmọ sẹ́nẹ́tọ̀ kan mò ń ka kinní kan tóbìnrin kan tú àṣírí Akpabio lórí bíi owó tó sọ pé kán gbé ṣe kinní èyí wo iye táwọn sẹ́nẹ́tọ̀ ń gbà lóṣù. èmi náà mo kà kankan lánàá èèyàn kan jí 44 billion. bẹ́ẹ̀ni oníkádàríjì ń pé is by mistake. ní 1983 Wọlé Ṣóyínká ó ṣe àwòkọ́jáde wọ́n pè ní ewúro production. ewúro production. bẹ́ẹ̀ náà pé àwọ̀ ẹ̀yẹn ó kọ orin kan nínú ẹ̀ ó ní you still one naira they put you for prison
you see 10 million, they say na rumor. Monkey dey walk, baboon dey chop. bush dey chop. Only sweet pounded yam so dey go sup. Only tó bá sí billion, only patriotism ni. So kì í ṣe kó ṣe bẹ̀rẹ̀. Wọ́n ti legalize olè yìí tó pọ̀ ní ayé ìgbà táwa bẹ̀rẹ̀ iṣẹ́. Tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ àwọn bí àní ìpẹ̀lẹ́ o, jọ̀rọ̀ tí ọmọ ẹni tó ń ṣe o, má borúkọ wa jẹ́ o. Ìyẹn ni pé kó má jí owó, kó má jí kankan. Bọ̀ tó bá léèyàn tó wà bẹ́ẹ̀ ṣe tí ò jí owó, èpè làwọn èèyàn máa wá ṣẹ́ fún. A ti lùsì value Yorùbá, a ti lùsì value ọmọlúwàbí tá a jẹ́. Nítorí kíni wọ́n ti da ẹrú pọ̀ mọ́ ṣàpà. Ìgbà tí mo ṣẹ̀jọ́ ẹ̀ ministry, tábà ní seminar àbí kinní kan tó invite wá sí national kinní kan tá à ń lọ, tábà ti gba letter of invitation, àkọ́ a fẹ́ lọ sí ibi báyìí o, iye báyìí ni a máa fi repo, iye báyìí ni oúnjẹ, iye báyìí ni accommodation wa. Láì wádìí láì ṣe anything, ìjọba release owó yẹn fún wa. Táwọn náà bá ti wá padà dé, torí pé ọmọlúwàbí yẹn ṣì wà ń bẹ̀. ó wà ń bẹ̀. Tá bá ti padà dé, iye tá bá ti ná owó yẹn kù, àwa náà wá rìtáyà ẹ̀ á dá padà. Kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mọ́ lóde òní. So ìwà ọmọlúwàbí yẹn ti kúrò. Àwọn èèyàn ti bastelize the whole thing nítorí pé wọ́n kó wa pọ̀ mọ́ àwọn tí ò níran. Kí ni ìmọ̀ràn yín fún àwọn àgbààgbà bíi ti tiyín sà lórí ọ̀rọ̀ òmìnira iye Yorùbá? Àwọn àgbààgbà ìmọ̀ràn mi fún wọn náà ni pé kó má jẹ́ alánùkànjọpọ́n. Kó rántí pé kì í ṣe gẹ́gẹ́ bí wọ́n ṣe filẹ̀ fáwọn nìyẹn. Káwọn náà rántí pé ọmọ wọn ti ń bọ̀, ọmọ wọn gan àti ìrántá ò tí ì ní bí. Nǹkan tó dára ni kó wá sílẹ̀ dè wọ́n, kó jogún sílẹ̀ dè wọ́n. Ogún tó dára ni kó jẹ sílẹ̀ dè àwọn ọmọ wọn. Káwọn má kọ wà pé kò kàn mí, kó má kọ sí. Ẹ jẹ́ kí gbogbo àjọ dìde, kájọ gbé Yorùbá, kájọ gbé lékè. Ìmọ̀ràn yín fún YSDM tẹ́jẹ́ kan nínú àwọn àgbààgbà wọn? Ìmọ̀ràn mi fún YSDM ni pé ẹgbẹ́ yìí kì í ṣe ẹgbẹ́ ìjẹunjẹun. Gẹ́gẹ́ bí àgbààgbà, mo gbàgbọ́ pé Ọlọ́run ti ṣe oore fẹ́nì kọ̀ọ̀kan. Ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló jẹ́ pé kò ní ọmọ tó jẹ́ tara ẹ̀ tó wà lọ́dọ̀ ẹ̀ mọ́. Tó lè jẹ́ pé ìwọ̀nba oúnjẹ tó máa kù fún òun àti ìyàwó ẹ̀ nìkan ló kù tí wọ́n máa jẹ. Àfi tó bá lẹ́yìn tó fẹ́ ṣoore fún. Kí ẹgbẹ́ yìí kó má ríra wọn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé oúnjẹ làwọn ń wá bọ̀ àbí owó kan làwọn ń wá bọ̀ tàbí ipò kan làwọn ń wá bọ̀. Kì í ṣe ipò náà là ń wá. Ẹ jẹ́ ká ṣe oore sílẹ̀ dè àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ọ̀la. Ìjàngbara yìí ẹ jẹ́ ká jà sí torí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn ọ̀la kọjọ́ iwájú wọn kó lè dáa. Iṣẹ́ tí mo fẹ́ ká ṣe nìyẹn. Kì í ṣe pé bóyá ẹnìkọ̀ọ̀kan wá síbẹ̀ títorí pé bóyá iye owó kan báyìí ló máa wá àbí bóyá kinní kan báyìí ló ń bọ̀. Ẹ jẹ́ ká ṣe iṣẹ́ yẹn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ pé iṣẹ́ ara wa la fẹ́ ṣe. Ìmọ̀ràn yín fáwọn ọmọ Yorùbá tó wà lókè òkun sà? Gẹ́gẹ́ bí ìròyìn tí mò ń gbọ́ nípa àwọn Yorùbá tó wà lókè òkun, mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn. Torí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ṣe takuntakun. In fact, ṣé òyìnbó náà sọ pé ó ṣe good yáyáyáyá lọ́dún gudugudu méje yàyà mẹ́fà. Gudugudu tí wọ́n wọ mẹ́wàá. Torí gbogbo àwọn oríṣiríṣi tí mo rí tó ti ń ṣe tẹ́lẹ̀ ìgbésẹ̀ tó ń gbé gbogbo ẹ̀ tó ṣe. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé nínú àwọn 12 ọmọ Jésù, Júdásì kan wà ńbẹ̀. Nínú ẹgbẹ́kẹ́gbẹ́ táwọn èèyàn bá máa dá sílẹ̀, Júdásì kan á wà ńbẹ̀. Tí àwọn tó ń ṣe rere nínú wọn kó má ṣe dáwọ́ dúró. Bíbélì sọ fún wa pé a ó jẹ èrè ẹ̀ tá ò bá ṣe àárẹ̀. Ọlọ́run ló sọ ẹ̀san o, kò sí iṣẹ́ ẹnìkankan tó lọ́n gbàgbé. So kó tẹ̀síwájú, kó má ṣe wẹ̀yìn, kó ní kálukú náà kó má ja ìjà. Mo mọ̀ pé wọ́n ja ìjà ara wọn tẹ́lẹ̀ torí tó bá jà ni kò ní gbedébi tó gbedé. Kó túbọ̀ tẹ̀síwájú. Ká má rẹ̀wẹ̀sì. Ká má rẹ̀wẹ̀sì rárá. Ká má rẹ̀wẹ̀sì. Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́. Ẹ ṣé bàbá wa.
a máa rí yín bá, ojú òní tì í sá. àmì ẹ̀ṣẹ́ àtẹ̀yìn náà. Nígbà tá a bá máa gba orílẹ̀-èdè náà sá, bẹ́ẹ̀ni a ní dúró ìṣẹ́jú kan fún yín lágbára orúkọ Ọlọ́run. Jésù àtẹ̀yìn náà. Àmín bàbá mi. Ìbéèrè ẹyọkan tó kù tí máa béèrè kẹ́ tó dá orúkọ yín lẹ́ẹ̀kan sí i, òun náà ni wípé gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ kalẹ̀ látàárọ̀ yìí, ìrírí ayé yín nígbà tẹ́ wà lọ́dọ̀, ohun gbogbo tó ti ṣẹlẹ̀ nínú Nàìjíríà tẹ́yìn kan fojú yín rí, bí Yorùbá ṣe jẹ́ ẹni àkọ́kọ́ tó ti ní tẹlifíṣàn kí Japan tó ní, èyí tó lè yẹ kí Yorùbá máa fi tẹ̀síwájú, tó jẹ́ pé ẹ̀yìn là ń padà sí sà. Ju gbogbo ẹ̀ lọ, kí ni ọ̀nà àbáyọ tí a lè fi padà, tí àwọn ọmọ wa lẹ́yìn wa ọ̀la ò ní máa ṣépè fún wa, tá a ní fi jogún ogun mọ́ ogun lẹ́ẹ̀dẹ̀ àwọn ọmọ wa sà? Ọ̀nà àbáyọ sà. mo ti sọ fún alẹ́ kan pé ọ̀nà àbáyọ kan ṣoṣo ló wà, òun náà ni pé kó ní kálukú máa lọlé ẹ̀. mo máa sọ fún àwọn èèyàn pé níwọ̀n ìgbà tá a bá wà ní Nàìjíríà yìí, kò sí ìkan dáadáa tó lè wọ Nàìjíríà, tó lè wọlé Yorùbá, tó lè tẹ ìwọ Nàìjíríà gan fúnra rẹ̀. níwọ̀n ìgbà tá a bá wà ní Nàìjíríà yìí, Nàìjíríà fúnra rẹ̀ ò lè jogún nǹkan tó dáa, kí n má sọ pé ilẹ̀ Yorùbá. so tí ilẹ̀ Yorùbá bá máa bọ́ síbi tó dáa, tí a ti bọ́ sí ibi tọ́lọ́run pèsè fún wọn, Ọlọ́run kálukú lọ́lọ́run pèsè tiẹ̀ fún, nǹkan tọ́lọ́run jogún fún wọn tó ti máa jèrè ẹ̀ náà ni pé ká dá dúró, ká gba Yorùbá nation. gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe pè fún ara bọ́lọ́run ṣe pè fún wa, bọ́lọ́run ṣe dá sílẹ̀ fún wa, ká gba Yorùbá nation. ọ̀nà àbáyọ kan ṣoṣo nìyẹn, lẹ́yìn yẹn kò sọ́nà àbáyọ míì. àwọn tó pera wọn lólóṣèlú ilẹ̀ Yorùbá ò máa fọwọ́ síta. àwọn àgbà máa ń sọ̀rọ̀ kan pé àwọn kéréje ló ń ṣèlú, kí àwọn tó ṣe kan tẹra mọ́. ṣé ẹni Ọlọ́run ló fi ìbùkún sí nǹkan, Ọlọ́run ló fi ìbí sí nìkan, kì í ṣe gẹ́gẹ́ bí a ti fẹ́, bọ̀bọ́ Ọlọ́run ṣe fẹ́. nǹkan tọ́lọ́run dá òun ni ká tẹ̀lé. Ọlọ́run ò dá Nàìjíríà, ènìyàn ló dá Nàìjíríà títorí nǹkan tó máa jẹ torí èrè ara wọn. dádì wọn máa pe Yorùbá ní ọlọ́gbọ́n, olóye, onímọ̀. bẹ́ẹ̀ni ṣé ẹni tó lọ́gbọ́n tó nímọ̀ tó lóye ṣé ó yẹ kó wà nínú páńpẹ́ tá a wà yìí tí Yorùbá wà? àwa la kóra wa sí. lọ́nà wo sà? ṣé ẹ rí ẹni tó bá ti jẹ́ pé nǹkan tó máa jẹ ló máa fi ṣáájú, ó máa kó sí páńpẹ́. ẹni bá ti jẹ́ pé nǹkan tó ó ń máa fẹ́ jẹ ló máa fi fi ṣáájú, àkósínú páńpẹ́. tí ẹ máa fún àpẹẹrẹ, mo máa sọ pé ọ̀rọ̀ kan fáwọn èèyàn. ṣé rí ẹni tó bá ti ṣe tó fi nǹkan tó yẹ kó ṣe sílẹ̀, àbí language tí mo máa ń lò ní pé ẹni tó bá ti ṣeré nígbà tó yẹ kó ṣiṣẹ́, á ṣiṣẹ́ nígbà tó yẹ kó ṣeré. tó bá ti ṣiṣẹ́, tó bá ti ṣeré, ẹni tó yẹ kó ṣiṣẹ́, ẹni tó bá ti ṣeré ní ṣeré nígbà tó yẹ kó ṣiṣẹ́, nígbà tó yẹ kó ṣiṣẹ́, á ṣiṣẹ́ nígbà tó yẹ àwa ṣiṣẹ́ nígbà tó yẹ kó ṣeré. ayé ẹ̀ ń tẹ̀sẹ̀ yìí nìyẹn kó tẹ̀síwájú. ìgbà ọmọdé lèèyàn máa ṣiṣẹ́, ṣé o yẹ yín, á fi gbogbo ara ṣiṣẹ́, tó bá ti dàgbà á wá sinmi. ogun pípa jínigbé tí Fúlàní ṣe nílẹ̀ Yorùbá, bẹ́ẹ̀ni kí ló lè fòpin sí bàbá mi? nǹkan tó lè fòpin sí náà ni pé ká gba ilẹ̀ wa. tá a bá ti gba ilẹ̀ Yorùbá lénìí, a máa ní òfin. ìwọ tí òfin wa bá lára mu, wá gbé pẹ̀lú wa. a máa gbé pẹ̀lú wa. tí ò bá ti bá lára mu, àfẹ́ kúrò. fún àpẹẹrẹ, kẹ́nìkan kúrò ní Nàìjíríà lọ sí Malaysia lénìí, tó bá ti ṣe nǹkan tó lòdì sófin Malaysia tó jẹ́ ikú, wọn ò ní béèrè lọ́wọ́ Nàìjíríà. pápá ni torí òró wà bẹ́ẹ̀, kò sí àánú, kò sí ọ̀rọ̀ pé kinní kankan bẹ́ẹ̀. tó bá ṣe mọ̀ pé ò ní lè ṣe kó má ṣe kinní o, kò ní ya Malaysia ni. dáàdi ohun tẹ́ ẹ̀ ń sọ mà ní pé tí Yorùbá ò bá kó nù Nàìjíríà, ìyà wa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. a ṣe sọ àpò ìyàkọ́ pátápátá ni, pátápátá àtẹ̀tí bẹ̀rẹ̀ rárá. a sì ń ṣe president bàbá a sì ń ríran ni, fìlífìlí a sì ń là láẹ̀ ni. tá a bá ti kó nù Nàìjíríà, tá a bá ti kúrò nù Nàìjíríà, a ti ń là láẹ̀ ni. ṣé ráwọn Fúlàní tẹ́ rí yìí, wọn ò mú ọ̀rọ̀ ní kékeré. àwọn èèyàn wá ní nǹkan náà fúnra.
mo dẹ̀ ń gbàdúrà pé kọ́lọ́ má jẹ́ kó bọ́ sórí kó tó fúnra. sàwọn pa ọba méjì nílé Èkìtì bíbá ẹ kí lẹ rí sí. mẹ́ta mà ní. ní ok Kwara local government. Kwara náà Èkìtì ni. bẹ́ẹ̀ni. ara ẹ̀ fúnra ni ní ayé àtijọ́ ok ẹ jẹ́ kí n sọ ìtàn kékeré kan fún yín. Ẹlẹ́kọ̀lé tó gbéṣẹ̀. bẹ́ẹ̀ni. ìgbà kan wà tí ọba ìlú mi táwọn ọ̀dọ́ tán lé kúrò nílùú. ọ̀dọ́ lé ọba kúrò nílùú. ó lé ọba kúrò nílùú. ìjà yẹn pọ̀. nígbà tí Ẹlẹ́kọ̀lé máa mú padà wá Ẹlẹ́kọ̀lé lò ó mọ bó ṣe jọba. ó ní òun mọ́ ó ní kò sẹ́ni tó lè dán yẹn wò lọ́dọ̀ títò. ṣé ó yé yín ó ní kò sọ ọmọ bẹ́ẹ̀ tó lè dán wò. ẹni tó ń pè lọ́ba kò sí èèyàn tó lè sọ pé òun gbébọn lè báyìí ok wọlé tó escape lára wọn yẹn kálò náà ò múra sílẹ̀ bíi kínní ṣe àwọn pé kì í ṣe méjìlá bá máa dárúkọ níbí tó rọ́ ni pé òun yẹn ò kò ṣe kínní làwọn náà bẹ́ẹ̀ lùgbó nígbà tó rí pé ọ̀rọ̀ lọ so àwọn ọba yẹn ò múra fúnra wọn torí pé kí ni wọ́n ti tira bọ̀ ṣèlú àwọn ló fẹ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀. ọba tó bá ti ń ṣòṣèlú báyìí kì í ṣe ọba sá it's not a qualified standard king in Yorùbá la. ṣé ọ̀pọ̀lọpọ̀ wọn ìṣọba. ẹ̀ṣẹ́ àwọn bàbá. ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan lẹ́kìtì ọba kan wà nígbà ayé Fáyọ̀ṣe tí ìlú kan tó sọ pé kì í ṣọba ìlú wọn tí Fáyọ̀ṣe fi jọba tipátipá ṣọba nìyẹn. ìlú kọ̀ pé kì í ṣọba wọn. ìlú kọ̀ ò ní kì í ṣọba wọn ṣùgbọ́n Fáyọ̀ṣe gbé síbẹ̀ tipátipá gẹ́gẹ́ bí ọba. ṣé ìjọba ni ọba ń jọba lé lórí ni àbí ìlú? sí irú ẹni bẹ́ẹ̀ yẹn kì í ṣọba. àwọn ló dẹ̀ pọ̀ ju nǹkan tó fà á tí irú kíní yẹn fi ń ṣẹlẹ̀ nìyẹn. ok ọba mi wà tó jẹ́ pé nílẹ̀ Yorùbá ó ní iye ọjọ́ tẹ́ máa lò nípẹ̀bí ó ní iye ọjọ́ tí ẹ máa lò níbì kan kẹ́ tó dáàfin. nílùú tèmi ibi tí ọba ti máa lo oṣù mẹ́ta tó bá ti kúrò níbẹ̀ yẹn kò padà síbẹ̀ yẹn mọ́tá ti wàjà kò padà síbẹ̀ yẹn mọ́tá ti wàjà òun àti àwọn olóyè tó wà níbẹ̀ yẹn wọ́n pàdé ara wọn lójúkojú báyìí lọ́nà tó bá yẹ kó rìn bọ̀ ní tí àwọn yẹn náà rìn ìrìn tiwọn tó bá ti ríra wọ́n á yà fúnra kò dẹ̀ sí nǹkan tó lè fà á títí kó ní kọ́ lọ pé olóyè yẹn wá láàfin so àwọn olóyè yẹn ní representative tiwọn láàfin ó jẹ́ àṣà tó wà ọba tó bá ti jẹ tó pa àṣà yẹn tì kì í ṣọba. ọba tó bá ti jẹ tó pa àṣà yẹn tì kì í ṣọba. so ilẹ̀ Yorùbá ní ìgbésẹ̀ tó ń gbé wọ́n ní ọ̀nà tó fi administer ara wọn tó fi kọ́ṣọ́ ara wọn. tó bá jọba a ní nǹkan tó bá ṣe táwọn kan á kọ́ṣọ́ ẹ̀ pé kábíyèsí dẹ́lẹ̀. tó bá lè jẹ́ àwọn ìjòyè yẹn náà ló fẹ́ gbésẹ̀ tó pọ̀ ààrẹ tó máa sọ fún ọ pé olóyè díẹ̀díẹ̀ ṣé níbi tí ìyẹn ò bá ti sí kì í ṣèlú. so àwọn olóṣèlú wa wọ́n ti da ipò ọba orútìtò rẹ̀ ni tó bá jàyànfẹ́ wọn tó bá ti wù wọ́n kálí fi sí fòkù wọ́n bá ti ṣe kí wọ́n bá ti gbé síbẹ̀ àwọn ló máa fún lọ́pàá àṣẹ. bẹ́ẹ̀ àjọ ọba lẹ́yìn àtijọ́ náà pè níjọba. àjọ ọba òun ló jẹ́jọba. ìmọ̀ràn yín fún gbogbo àwọn tó gbàgbọ́ nínú Yorùbá ní ìṣẹ̀ta pé Yorùbá gbọ́dọ̀ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. nǹkan tó dára nìyẹn nǹkan tó dára nìyẹn kí gbogbo wọn kàn múra sí i. ẹ ká fi àdúrà tì í Ọlọ́run á gbàdúrà wa. n tẹ́ sọ ni pé ká máa tẹ̀síwájú ká má bójú wẹ̀yìn. ká má bójú wẹ̀yìn rárá ká má bójú wẹ̀yìn rárá. ẹ nígbàgbọ́ pé orílẹ̀-èdè Yorùbá yẹn máa dúró ta. a dúró mo gbàgbọ́ pé ó tó àkókò láti ọ̀dọ̀ Ọlọ́run pé ká dá dúró ló ṣe gbé orílẹ̀ àwọn tó ń jà fún orílẹ̀-èdè Yorùbá dìde. ẹ ṣé bàbá mi orúkọ yín lẹ́ẹ̀kan síta. orúkọ mi Akínwùmí Fọlọ́runṣọ́ ọmọ wáyé lórúkọ mi. ẹ ṣé gàtà
a máa rí yín bá. ẹ ṣé. Mo kí ẹ̀yin olólùfẹ́ mi, ìkan nínú àwọn bàbá wa ní YSDM lẹ́kìtì àti ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú wọn látàárọ̀, orúkọ wọn náà ti dárúkọ yẹ. Ẹ jọ̀ọ́, iṣẹ́ yìí ò gbọ́dọ̀ kú. Èmi a máa sọ pé this is the only hope tó kù fún ìran Yorùbá tá a bá fẹ́ rí ògo wa lò. Ojú ò ní tiwa o. Ẹ ṣé gan. Ọlọ́run á tì wá lẹ́yìn. Ẹ ṣé gan bàbá mi. Ẹ ṣé gan sà. Ó dáwọ́ sà. Ẹ ṣé o. Yes sir.